Back camera. Yeah. So my boy come along. So mommy calling. Man. Eriwo. Yeah. How are you so wow? How are you? Oh
àwa yóò sọ̀rọ̀ ẹbí wa o. Àwa yóò sọ̀rọ̀ ẹbí wa o. Ẹ̀sìn kan ọ̀pẹ káwa. Ẹ̀sìn kan ọ̀pẹ káwa máa sọ̀rọ̀. Àwa yóò sọ̀rọ̀ ilé wa o. Igi tẹ́rẹ́ jọgbó. Ọjọ́ bàbá mi o. Ọmọ rere ayọ̀. Ogun bá mi ò mẹ́gbẹ́ ọ̀nẹ́. Oyè mọ̀yè àgàbàtà. Oyè mọ̀yè. Eriwo. Yá. Àyàgbó. Àyàtọ̀, àyàsóríire, àyàlówó lọ́wọ́. Ẹ sóríire. Iṣẹ́. Ọbàtálá gbé gbogbo wa. Àṣẹ. Ọ̀rúnmìlà gbé wa. Àṣẹ. Èṣù láàlú ògbérò ká gbé wa. Àṣẹ. Ọba funfun nẹ́nẹ́ la funfun gbò. Ọba tó dá wa sáyé. Tó ní kónú kálukú máa dára tóun nínú ayé. Ó máa gbé gbogbo wa. Àṣẹ. Ọba dẹ́dà, ọba ṣẹ̀dá á gbé gbogbo wa. Àṣẹ. Ní alẹ́ yìí, mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ mi dáadáa. Àṣẹ. Gbàdúrà mọ́. Ẹ farabalẹ̀ gbọ́ mi mo sọ. Tí bá ń ṣe fídíò lọ́wọ́ tí bá wọn pẹ́ fẹ́ ṣe dáadáa bóyá kẹ́ bọ́ ìtàkà méjì. Mẹ́rin lẹ fẹ́ gbọ́. Tí bá wọn pẹ́ fẹ́ lọ dúró ayé kẹ́ bọ́ ìtàkà. Mi ò fẹ́ lọ gbọ́ pó. Ìdí tẹ́bi wà níbí lẹ́ni sẹ́mu pa àti sẹ̀sì. Sẹ́mu pa lọ sẹ̀sì ní ṣọ́ọ̀ṣì. Níbi báyìí sì á wá sí ti ìbílẹ̀ wa àbí bó ṣe yẹ kó máa rí nìyẹn bó ṣe yẹ kó máa ṣe kí ni. Bó ṣe yẹ kó máa rí nìyẹn. Torí wípé mo fẹ́ kí o ṣẹ̀sìn mo wá ń bà tìbílẹ̀ mi jẹ́ kí ni mo jẹ́ yẹn ọmọ àlè torí ijó tó bá máa ní ìdìrànlọ́wọ́ bàbá ẹ̀ tó bá ké pé tó máa dá ẹ lóhùn nǹkan tó yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nìyẹn olúkánukù ló ní àyè títí ẹ̀ ejò lè bú ènìyàn jẹ́ kó sọ pé kó lọ ka sáàmù sí ìgbà yẹn ló máa wá rántí wípé wo ní ẹ̀pà kan sí ṣé sáàmù náà kà sínú ẹ̀pà àlùkùránì náà kà sínú ẹ̀. Ìwọ ọmọ Yorùbá tẹ wá gbọ́ mi nínú ilé àwọn kan wò pé kí ló ń ṣe mọ́ nìyí bí wọ́n fẹ́ ṣe kìrìsìtẹ́nì ò dẹ̀ sí bí wọ́n fẹ́ ṣe babaláwo ò dẹ̀ sí orí yín ló burú wọ́n wá gbé ẹ̀sìn bá wa ni tàbí ilé ni tiwa ní ojú ìwòye tèmi ní òrùpé kankan dì kan lọ́wọ́ àbí ṣé kan dì kan lọ́wọ́ ni ṣé àti ìjọ oníṣọ́ọ̀ṣì láàárọ̀ yìí ní báyìí a fẹ́ wá gbọ́ ti ìbílẹ̀ wa because a gbọ́dọ̀ ní ìmọ̀ nípa kan ti tiwa a gbọ́rọ̀ kan nílùú òyìnbó nígbà tí mo gbọ́rọ̀ ẹ̀ mo bẹ̀rẹ̀ sí sọ ẹkú ẹ bèrè pé rọ̀rọ̀ wo wọ́n ní àwọn ọmọ wa tó bímọ sílùú òyìnbó wọ́n wá lọ ń fún àwọn òyìnbó lówó kó máa kọ́ àwọn ọmọ wa lédè Yorùbá nǹkan tí àwa sọ pé kò dá tí àwa pè ní vernacular speaking àwọn Yorùbá wa farabalẹ̀ wọ́n kọ́ èdè wa lọ́wọ́ wa wọ́n tún wá ń ka èdè wa fún àwọn ọmọ wa kì í dẹ̀ sowó kékeré ní àwọn ọmọ yẹn máa ń san ìdí nìyẹn tí ọba àgbáyé fi jáde tó fi sọ fún yín wípé ẹ̀sìn ọ̀tọ̀ o fẹ́ ṣe ṣọ́ọ̀ṣì ọ̀tọ̀ o fẹ́ kírun ọ̀tọ̀ àṣà ìṣẹ̀dálẹ̀ ìlú ẹ ọ̀tọ̀ o gbúdọ̀ ṣe kó má mọ̀ tí o bá mọ̀ wọ́n máa fi ẹ́ sọ̀rọ̀ torí wo lè lọ́rin wóró at any time wọ́n á bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ ọmọ Yorùbá ó ìrọ̀rọ̀ sọ
orin wọ́rọ̀ rẹ̀ orin gbé ẹ. Wọ́n ní a bí ọmọ náà gba èmùsù ọmọ àlè òwe jẹ́ bẹ́ẹ̀ ni. Ṣé èdè yẹn yé yín? A bí ọmọ náà gbà èèmọ̀ oṣù a ní kó lọ mú ọkọ sùn wá lọ mú ìwúrà wá ọmọ àlè ni. Ìkankan òdì kan lọ́wọ́. Now odù tí a fẹ́ kà léni odù tí mo fẹ́ fi kọ́ yín lẹ́kọ̀ọ́ léni. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ odù náà bóyá odù náà sọ pé kẹ́ lọ bá tènìyàn jẹ́. Ó ní ìparí odù aládé tí wọ́n pè ní òfún méjì. Kí ni mo pè é? Òfún méjì. Òfún méjì sọ̀rọ̀ tó pọ̀ o. Tí babaláwo bá da ifá why tó bá ní odù òfún méjì ló jáde fún ẹ, kí ni òfún méjì fẹ́ kó mọ̀, kí ló fẹ́ kó ṣe, kí ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí ló gbọ́dọ̀ máa ṣàkíyèsí. Number one ní nǹkan tí òfún méjì sọ ni wípé ó sọ̀rọ̀ nípa ogun olùdènà nínú ohun. Odù ifá yẹn ń sọ fún ẹ wípé ẹni tí wọ́n da ifá yìí fún wípé ó ní ogun olùdènà kan, ìbá ìjẹ́ níbi iṣẹ́ ni o, ìbá ìjẹ́ nílé ọkọ ni o, ìbá ìjẹ́ láàárín ilé àná ni o, ó fẹ́ ṣe kankan but ogun olùdènà ṣe kí ni ó bẹ níwájú ẹ̀. Number two, kókó tó tún wà ń bẹ̀, kí ẹ̀dá náà jẹ́ ẹni tó ń funra nínú ohun gbogbo tó bá ń ṣe. Irú ẹni tí òfún méjì bá yọ sí ó gbúdọ̀ máa dára dé ènìyàn. Tí tó bá fún ẹ lómi, tó bá gbómi ẹ sílẹ̀, tó bá wọlé, tó bá padà wo omi yẹn dáadáa kó tó ṣe kí ni kó tó mú. Ẹ ti rí nǹkan tí bàbá yín kọ́ yín, àṣà ìṣẹ̀dálẹ̀ yín nǹkan tó kọ́ yín. Ṣé nǹkan tí a ń kọ́ yìí ṣé kò lè gba ẹ̀mí ẹ̀ là? Wáyé dẹ́ wọ́n ti sọ pé kẹ́ wá fílẹ̀ pé kẹ́ má sí. Tí àwọn òyìnbó dẹ̀ máa wá láti ọ̀nà jíjìn tó dẹ̀ máa wá kọ́ pẹ̀lú owó gbówó tó máa gbé lọ sílùú wọn tó máa lọ sọ́ di kàn mí. Ìkankan òdì kan lọ́wọ́. Nǹkan tí mo ń sọ fáyé nìyẹn. Kí ẹ̀dá náà jẹ́ ẹni tó ń funra nínú ohun gbogbo tó bá ń ṣe. Tí o bá ń bá ọ̀rẹ́ ẹ rìn, ọ̀rẹ́ ẹ wá bá ẹ nínú ilé. Ẹlẹ́ ìyá alágbájá níbo lẹ́ ń lọ lénìí. Bèrè lọ́wọ́ ìwé pé ṣé wàá bèrè lánàá. Kí ló dé wà tó ṣe ń bèrè ibi tí mo ń lọ. Irúfẹ́ ìta tó fẹ́ lọ yẹn tó bá ti sọ fún wọn lọ mọ́. Irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ máa ní ìfúnra. Irú ẹ̀dá bẹ́ẹ̀ wo fẹ́ jáde wo ti dé ta níbẹ̀ yẹn. Ó wá ń bèrè lọ́wọ́ ẹ̀ wípé ọ̀dọ̀ ta ló ń lọ níbo ló ti fẹ́ dúró. Mo gbọ́dọ̀ máa funra. Irú ẹ̀dá bẹ́ẹ̀ tó bá jẹ gbèsè, tó bá ẹ jẹ gbèsè, tó bá sọ fún ẹ pé kó wá síbi nǹkan kó wá gbowó yẹn, o gbọ́dọ̀ máa ṣe kí ni? O gbọ́dọ̀ máa funra. Nǹkan tí òfún méjì sọ fún yín nìyẹn. Kókó ẹ̀kẹta, ó sọ̀rọ̀ nípa aláboyún tí oṣù rẹ̀ lé kó tún bímọ torí ti ìdánwò tàbí ogun àfọwọ́fà. Tó bá jẹ́ pé aláboyún ni wọ́n dá wa ifá yìí fún, odù ifá yìí sọ fún aláboyún yẹn wípé oyún tó wà nínú ẹ̀ yẹn tó bá fẹ́ kó tètè bí, tàbá rí nǹkan tó ṣe kó lọ ṣe kí ni kó lọ sọ fọ́kọ ẹ̀. Tàbí kó jẹ́ wípé àwọn ayé fẹ́ di oyún mọ́ ènìyàn nínú, ó gbọ́dọ̀ lọ sí ètùtù. Ẹ̀kọ́ ikọ́ kò kí ń dùn máa. Òfún méjì là ń sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́wọ́ o. Òfún méjì. Now irú aláboyún yìí ó ní ètùtù tó máa ṣe. Ṣùgbọ́n aláboyún yìí number one tó bá mọ̀ pé òun fẹ́ bọ́, kí tó wà níbẹ̀ ni wípé tó bá mọ̀ pé òun fẹ́ bọ́ lẹ́yìn tó bá ń ṣe ètùtù tán kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀ odidi oṣù méjìlá yẹn lè wà nílẹ̀ kó má ṣe kíni kó má bí. Number four, òfún méjì ló sì sọ̀rọ̀ lọ́wọ́ o.
sọ̀rọ̀ nípa ìdádúró ire tí ń bọ̀ lọ́nà. Ire kan ń bọ̀ wá fún ẹ. Ṣùgbọ́n ire tó ń bọ̀ wá lọ́dọ̀ ẹ yìí, ogun ìdádúró ṣe kí ni? Ó wà lọ́nà. Ó lè jẹ́ pé ìwà inú ẹ lógun ìdádúró yẹn. Ó lè jẹ́ pé àbúrò ẹ ló lọ fẹ́ lọ dènà ẹ. Ó lè jẹ́ pé ọ̀rẹ́ ẹ ló fẹ́ lọ dènà ẹ. Ó lè jẹ́ fámìlì ẹ kan ló fẹ́ lọ dènà ẹ. Kó lọ ṣẹbọ, kó lọ ṣe ètùtù. Number 5. Nínú ìfura àti àkíyèsára ni àṣeyọrí rẹ̀ wà. Irú ẹni tí odù Ifá ẹ bá yọ fún, ó gbọ́dọ̀ máa funra gan. Ó gbọ́dọ̀ trust anybody. Ó gbọ́dọ̀ máa funra. Ó dẹ̀ gbọ́dọ̀ máa kíyèsára. Inú àkíyèsára àti ní ìfura ẹni àṣeyọrí ẹ̀ ṣe kí ni? Ó wà. Number 6. Kí o má ṣe jẹ́ ẹni tó ń gbógun ti ènìyàn tàbí abanijẹ́ kí ogun olùdènà má bàa borí rẹ. Nǹkan tí odù Ifá yìí ń sọ fún yín ni wípé ìwọ tí òfun méjì bá yọ sí, ìwọ náà gbọ́dọ̀ má dènà ènìyàn. O gbọ́dọ̀ rí ọmọ ọlọ́mọ kó fẹ́ soríire kí ọ̀nà ọ̀rọ̀ bá ṣe kí ni? Kó má dènà. Àìjẹ́ bẹ́ẹ̀ ogun olùdènà náà ṣe kí ni? Aborí ẹni náà. Torí nǹkan tó bá gbìn ló máa ṣe kí ni? Ló máa ká. Bó o ṣẹbọ, bó o ṣe ètùtù, tó bá ń dènà ọmọ ọlọ́mọ, bó o lóyún wè níbí. Tó bá ń dènà ọmọ ọlọ́mọ, tíire bá ń bọ̀ níwájú ẹ bó ṣe dúró yẹn, ire yẹn ò ní sí. Ẹni tí odò òfun méjì bá yọ fún. Number 7. Tó jẹ́ last one. Nínú nǹkan tí odò òfun méjì sọ. Ó ní kó má ṣe jẹ́ alátakò ẹnikẹ́ni. Alátakò ẹnikẹ́ni. Ẹnikẹ́ni. Ìyá alágbájá. Mo máa fẹ́ gbé bísínẹ́sì kan fún ọba Solomoni. Ọba Solomoni olóṣìwò nìyẹn. Ṣé irú ẹ̀ ló yẹ kó gbé kíní yẹn fún ni? Orí lágbájá ńlẹ̀ ni. Kí ló ṣe yẹn? Ó jẹ́ olùdènà. Irú wọ bẹ́ẹ̀ yẹn wọ́n máa ṣe oyún mọ́ ẹ nínú. Kì í ṣàjẹ́ ló ṣe oyún mọ́ ẹ nínú. Kí ló ṣe oyún mọ́ ẹ nínú? Ìwà inú ẹ. Irú ìwọ bẹ́ẹ̀ tí ire bá ń bọ̀ lọ́dọ̀ ẹ ó máa hàn. Bó o ṣe tu gbogbo ètùtù ayé. Tí o bá ti ń ṣe ètùtù o gbọ́dọ̀ ní ìwé. A lè máa pè é sí àfiyèsí nǹkan tí ó yẹ kó o ṣe àti nǹkan tí ó yẹ kó o ṣe kí ni kí o ṣe. Lẹ́yìn tó bá sì tutù tán, o gbọ́dọ̀ tẹ̀lé nǹkan tó wà níbí. Kókó ìtumọ̀ ìwé nìyẹn. Ìwé ìlànà ìjọmọlúwàbí àti kókó tó wà nínú odù Ifá. Àwọn kíì tó wà ń bẹ̀, kọ́kọ́rọ́ tó wà ń bẹ̀ la yọ jáde síbí. So now, gbogbo ẹ̀kọ́ tá a wá ń kọ́ látàárọ̀ yìí, èwo ló ní kó bá tèèyàn jẹ́ bẹ̀? Kí ni ẹ̀kọ́ yìí ṣe fún wa? Ó ń pè wá sí àfiyèsí pàtàkì. Nǹkan tó yẹ ká kíyèsí ní ìgbésí ayé wa. Ẹnìkan ó wá sọ fún ẹ wípé ẹ̀kọ́ tí bàbá ẹ kọ́ ẹ̀yẹn ò pé kó má ṣe kí ni? Kó má gbọ́, wo lè gbà. Irú ẹ̀dá wo ni wọ? Now, gbogbo ẹlẹ́sìn tó wà láyé pátá oníṣẹ̀ṣe ni wọ́n. Wàá bèrè pé kí ni reason? Níbo ló wà nínú àlùkùránì àti inú bíbélì wípé tó bá ti fẹ́ sọmọ lórúkọ kẹ́ lọ wá oyin, ìrèké, ṣúgà, omi, àìdùn. Níbo ló ti rí kíní yẹn? Ṣé inú bíbélì ni? Why tó ṣe ń ṣe? Ìṣẹ̀dálẹ̀ ni. Ṣé yẹ kó máa ṣe? Ṣé kò yẹ kó ní ìlànà tó ń gbà fi sọmọ lórúkọ nínú bíbélì? Ìgbà tó fẹ́ sọ Jésù fúnra ẹ̀ lórúkọ, kí ni wọ́n fi sọ lórúkọ? Ẹyẹlé méjì àti àdàbà méjì. Oníṣẹ̀ṣe ni gbogbo wa. A ò lè sá fún. Ìdí nìyẹn mentality àwọn ènìyàn wọ̀nyí lò. Mi ò fẹ́ máa fún wọn lésì. Oh, this man has go back to Satan. Oh God, man. Sórí nǹkan tí ojú ẹ bá dúdú sí, o ò lè mọ iyì tó wà níbẹ̀. Nínú gbogbo nǹkan tó wà láyé yìí pátá, ìṣẹ̀ṣe kó 80% yẹ.
tí àrá bá pa ènìyàn kan báyìí ṣé pásítọ̀ ló máa lọ sí. Rárá. tó bá òun kó jẹ́ reverend father tó bá òun kó jẹ́ reverend father ká ló máa lọ pè. Aláyàbá. ó yẹ kí a lè rí fásitì kan ní bíbélì tó máa yọ kóòdù ètò tá a máa fi si ẹni tí àrá bá pa jáde náà ṣé kò yẹ kó wà mẹ́. ìtumọ̀ yẹn ni wípé àwọn ẹ̀sìn yẹn wọ́n mú wá fún wa ní a dẹ̀ ti fi ìfẹ́ a fi ṣe kíni a ti fi gbà á bọ̀tẹ́ má fi pa àṣà ìbílẹ̀ títí wa má fi ṣe kíni ẹ má ṣe pa lára. nǹkan tá a sọ fún àgbáyé nìyẹn tó bá ti ní ìmọ̀ nípa ẹ̀sìn àjèjì o gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀sìn ti ìlú ẹ̀ náà very compulsory because mo ti sọ̀rọ̀ ẹ fún yín lọ́jọ́ kan àkísà tí o pati ìjọ tí ọ̀bẹ bá gé ọwọ́ ẹ ṣé àkísà yẹn ò ní wúlò. Ó máa wúlò. ká ní mo ti sọ́ọ̀nù ń gbọ́. Ó lè wúlò. kò sí nǹkan tó gbọ́dọ̀ waste. ó máa ní sùúrù tó pọ̀ nínú àwa lójú iná. àbẹ gbé contract fún yín ni bẹ́ẹ̀ máa gbága máa jókòó síbẹ̀ yẹn àbẹ máa lọ padà wá àbẹ gbé contract fún yín bọ̀dẹ̀ máa ní sùúrù mi ò mọ tí bá tà ti ṣe tán ni ẹ lè gbága kẹ jókòó adẹ̀lẹ̀ pẹ̀lú mi ẹ bá rí pé àwọn òrìyìn náà kò lè. àràmàdà olúpẹpẹ dáwọ jì gbọ́. odù ifá kan ni mo kà fún yín lẹ́ẹ̀kan yẹn. mo máa ka ẹyọ kan sí. ṣé mo ti ka odù ifá ọ̀sá ẹlẹ́yẹ fún yín? mi ò tí ì fún yín ní ọ̀sá ẹlẹ́yẹ. yẹ ká lọ ka ọ̀sá ẹlẹ́yẹ. ọ̀sá méjì ọ̀sá ẹlẹ́yẹ. ẹ gbọ́ nǹkan tí ọ̀sá ẹlẹ́yẹ sọ. ó sọ̀rọ̀ nípa wípé kí ènìyàn má ṣe yẹ àdéhùn. kí ló bí ọ̀rọ̀ yìí? irúfẹ́ ọ̀sá ẹlẹ́yẹ yìí báyìí ó ní ìtàn. ìtàn tó wà níbẹ̀ ni wípé nígbà tí àwọn ẹlẹ́yẹ àti àwa ẹ̀dá adárírun ń bọ̀ láti ìkọ̀lé ọ̀run wá sí ìkọ̀lé ayé. mo máa ń láìkì ìtàn bàbá wa mo láìkì ìdúgbò tó fi pa ìtàn wọn. wọ́n wá lọ bá Elédùmarè pé àwọn ti ń lọ sí ayé. àwọn ẹlẹ́yẹ wá lọ bá Elédùmarè wípé àwọn mọ àwọn ènìyàn wípé wàhálà wọn ṣe kí ni ó pọ̀ wípé kájọ ṣe àdéhùn níwájú Elédùmarè wípé ènìyàn ò ní máa jẹ ẹyẹ kò dẹ̀ ní máa pa ẹyẹ jẹ. eriwo yà. àwọn ènìyàn ẹ̀dá adarí wọn sọ pé àwọn gbà wípé àwọn ní máa jẹ ẹyẹ. wọ́n tọwọ́ bọ ìwé àdéhùn. ìyẹn ni pé wọ́n ṣe ìmùlẹ̀ wọ́n bá ara wọn dá májẹ̀mú wípé ilé ayé tá ń lọ yíò ẹ̀yin ẹyẹ a ò ní jẹ yín ẹ̀yin náà ẹ má jẹ wá. nígbà tó máa délé ayé wàhálà ṣẹlẹ̀ o ẹ bèrè pé kò ṣẹlẹ̀ ìyẹn wá mú kò sóúnjẹ ìbí bẹ̀rẹ̀ sí ń pa àwọn ènìyàn ó bẹ̀rẹ̀ sí ń kú. ṣèbí ìgbà tí ebi ń pa àwọn ènìyàn tó bẹ̀rẹ̀ sí ń kú yẹn ká ló yẹ kó képe ṣèbí ó yẹ kó ṣe ẹbọ kó ṣe ètùtù wọ́n fi képe Elédùmarè èsùn láàánú ògbóró òkè ẹbọra tí ń jẹ látọpa ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ abániwọ́ràn bá òrí dá ó wá lọ bá àwọn ènìyàn ẹ̀yin ènìyàn wọ̀nyí kí ló dé fi ń kú dé fi ń rù tẹ́ ń kú bẹ́ẹ̀ ṣe ń kú yìí. ebi ló ń pa wá láàárọ̀ yìí. ebi pa yín kẹ̀ pẹ̀lú àwọn nǹkan fàkíyàfíàkíyà tó wà níwájú yìí bíi ti báwo sà. ẹ ò rí àwọn ẹyẹ bàgẹ̀bàgẹ̀ ni ẹ máa pa wọn ká máa jẹ wọn. ẹ wo àṣà ẹ wo àdán ẹ wo igbá ẹ wo àwo àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí lọ mú ẹyẹ wọ́n bẹ̀rẹ̀ sí kíni wọ́n bẹ̀rẹ̀ sí lọ pa jẹ wọ́n gbàgbé nígbà tó wá jẹ ẹyẹ
àwọn ẹyẹ wá lọ padà wá lọ bá Elédùmarè wípé Elédùmarè nígbà tá a lọ sáyé wípé àwọn àti ẹ̀dá dárúurú wa ti ṣe àdéhùn wípé tá a bá ti dáyé ká má ṣe kíni ká má jẹ ara wa ṣùgbọ́n nígbà tá a dáyé nígbà tó dé pa wọ́n bẹ̀rẹ̀ sí kíni wọ́n bẹ̀rẹ̀ sí jẹ wá. Elédùmarè wá fún àwọn ẹyẹ ní agbára láti máa ṣe wọ́n sì bá ṣe bò ibi dẹ́ ti kó sí rẹ̀ yàn. Àtọjọ́ yẹn anybody tó bá ti jẹ́ ènìyàn ẹyẹ ní agbára láti ṣe ẹ́ sì bá ṣe bò o ò dẹ̀ lè ṣẹ́gun wọn nǹkan tó lè ṣe fún wọn ni pé kó máa wá ojú rere wọn pé wọ́n ti lọ gba authority yẹn wá látò. Now kí wá ní kókó tí ọ̀sá ẹlẹ́yẹ ọ̀sá méjì ọ̀sá ẹlẹ́yẹ tó bá wá yọ sí ẹ kí ni odù Ifá yẹn tó àti sọ fún ẹni wípé ó sọ̀rọ̀ nípa wípé kí ẹni náà má ṣe yẹ àdéhùn number one nìyẹn tó bá rẹ́ni tó bá ṣe promise especially tẹ́nìyẹn bá jẹ́ obìnrin wọ́n sọ fún ẹ̀yin ọkùnrin olóko ṣeṣe léwọ̀n yìí dẹ̀ máa sọ wípé lágbájá mo fẹ́ fẹ́ kòkò bàbá mo fẹ́ fẹ́ àdéhùn tó bá padà fẹ́ ọ̀nà ẹ̀ lè dàrú wo ti ṣe ẹlẹ́yẹ nìyẹn torí obìnrin ló dúró fún ẹlẹ́yẹ. Now ó sọ̀rọ̀ nípa ọ̀dàlẹ̀ balẹ̀ kú wípé ká má dalẹ̀ ẹni tí òdì bá yọ fún wípé kò gbọdọ̀ dalẹ̀ àti wípé kó kíyè sára ẹnìkan fẹ́ ṣe kí ni ẹnìkan fẹ́ dà á. Ó sọ̀rọ̀ nípa wípé tí ẹni náà bá ṣe ènìyàn kí ẹni náà mọ̀ bí a ti ń ṣe ìtọrọ àforíjì tó bá ṣe ènìyàn especially tó bá jẹ́ obìnrin èdè tó máa fi bá jà lọ sí kí ni lọ́bẹ̀ àwọn àgbà wá yí padà wá pé wà wá lọ gbé ẹbọ àwọn àgbà wá sí ètùtù àwọn àgbà wá gbẹ́bọ àwọn àgbà. Now number 4 ó sọ̀rọ̀ nípa wípé kí ọkùnrin máa wá ojú rere ìyàwó rẹ̀ kí ọkùnrin máa ṣe kí ni tí ó bá jẹ́ pé ọkùnrin ló di Ifá yọ sí ó gbọ́dọ̀ máa kẹ́yàwó ẹ̀ torí ìyàwó ẹ̀ lẹ́yẹ ní àgbà ni yes gbogbo obìnrin lẹ́yẹ ẹ̀ ń gbọ́ mi ó gbọ́dọ̀ máa tọ́jú ìyàwó ẹ̀ tó bá lè jẹ́ pé obìnrin ni odù Ifá yìí yọ sí anything tó bá ti dá àwọn àti obìnrin ẹlẹgbẹ́ ẹ̀ pọ̀ kò gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ yẹ àdéhùn kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ò ní dalẹ̀ má dalẹ̀ ọ̀rẹ́ ẹ̀ náà trans sọ fún yẹn. Number 5 ó sọ̀rọ̀ nípa kí àwọn ọmọ kí wọ́n máa wá ojú rere ìyá wọn tó bí Ifá ẹ bá yọ sí ẹ ó sọ fún ẹ wípé o tọ́jú ìyá ẹ tó lọ́ máa ṣe kí ni lọ́ máa tọ́jú ìyá ẹ. Number 6 ó sọ̀rọ̀ nípa ẹlẹ́yẹ àti ènìyàn ìyẹn nìtàn tá a pa lẹ́ẹ̀kan odù Ifá ẹ báyìí ó sọ pé kó lọ bá tèèyàn jẹ wọ́n ní kó wá sí ẹbọ kó wá ṣe ètùtù. Now kí wá lè túmọ̀ ẹbọ kí lè túmọ̀ ètùtù wọ́n máa kó irin jọ wọ́n náà fẹ́ bọ Ògún àbí wọ́n máa mú ẹ̀jẹ̀ ẹran wọ́n á pa sójú Ògún wọ́n ní Ògún yè Ògún yè Ògún yè ó yọ wọ́n ti gbé ẹ̀jẹ̀ sí ojú Ògún àbí bẹ́ẹ̀ eré tó kù níbo ló lọ ẹnu àwọn ènìyàn tó wà ládùúgbò ló máa jẹ ẹran yẹn àwọn ẹni tí ebi fẹ́ pa sùn tẹ́lẹ̀ tó wá gbẹ́ran fún kó jẹ èyí ṣàdúrà èyí súre ẹ bá ti fi tàbí ò ti fi ìgbàgbọ́ ti Yorùbá nìyẹn kò sí yàtọ̀ pé kí ìwọ náà mú owó lọ sí ṣọ́ọ̀ṣì owó ni ẹ bọ̀tọ̀ dọ́ yín àti tiwa kí ni ẹran wọ́n lè sọ pé kó lọ wá ewúrẹ́ wá wọ́n lè sọ pé kó lọ wá adìẹ wá wọ́n lè sọ pé kó lọ wá pẹ́pẹ́yẹ wá that is our own belief that is Yorùbá belief. Now àtiwọ́ tí o mú owó lọ sí ṣọ́ọ̀ṣì àtiwọ́ tó lọ ra ẹran kí ló fi ra ẹran iṣẹ́ wo lẹ́yìn méjì ṣe iṣẹ́ kan náà ni but iṣẹ́ tí ẹ bọ́ ojú ti owó tí wọ́n ṣe wàá bèrè pé lọ́nà wo mọ́tò mẹ́rin ló wà wájú táyì méjì ilé ẹ mọ̀ pé mo rẹ̀ ń tiẹ̀ ni
àbí bọ̀ mo ń rówó ilé san àbí gbogbo yìí ẹ wá dáwó ní ṣọ́ọ̀ṣì mo wá kó owó yẹn mo wá kó sí àpò sẹ́sí ọ̀bá àdúrà lè gbà kí nìdí torí wípé mo ní oore tí ẹ ṣe fún mi yẹn kò wúlò fún mi wọ́n ẹ gbowó ìkẹlẹ́ ọba mi kò sí dúró bẹ́ẹ̀ wọ́n èdè ọ̀sẹ̀ kan mo lè má nà ṣùgbọ́n ibi tí àdúrà yẹn ti lè gbà òun ni wípé bẹ́ẹ̀ ṣe dáwó yẹn ní ṣọ́ọ̀ṣì yẹn kí wá kó owó yẹn kí wá wo èèyàn kan bóyá ń lọ́nu mọ́lẹ̀ tí mo rí pé ẹni yóò ti jẹun wá láti ayílé wọn á ní alágbájá ó yá gba 5,000 yìí ẹ ti rúbọ ẹ ti ṣètùtù ẹbọ yìí ti fín ẹbọ yìí ti gbà lẹ́sẹ̀kẹsẹ̀ bówó ẹ bá tẹ lọ́wọ́ báwo nínú ẹ máa ṣe rí. ó lè má fi ẹnu ṣe àdúrà inú ẹ lọ́hùn bó ṣe dùn yẹn pé èmi tó ti rò pé kí ni máa jẹ tẹ́lẹ̀ àdúrà ẹ gbọ́dọ̀ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan tí àwa Yorùbá ń pè ní ẹbọ ni ẹbí kọ́ àbílíwì wípé tí ẹnu bá ti jẹ ọkàn ṣe kí ni ọkàn súre bàtà ni wàá kàn yàtọ̀ ni ó kàn jẹ́ pé tí ìlànà ẹ̀sìn ó mú jìbìtì lọ́wọ́ because kò possible nísìnyí pásítọ̀ tó yó gan tó ń bì bí owó pọ̀ ní ṣọ́ọ̀ṣì yẹn só máa pín ó máa kó sápò ló máa fi commercial kiri so àwọn ìdí nìyẹn tó yẹ kẹ́ máa béèrè lọ́wọ́ wa rí wípé kí ló dé tí máa fi wà ní ṣọ́ọ̀ṣì fún 20 ọdún tàdúrà mi ò ní gbà torí wípé ẹbọ ẹ kò lọ síbi tó yẹ kó ṣe kí ni kó lọ. ó lè dá mi lójú wípé a ò lè fi ẹran bọ̀gún nísìnyí kí Tinubu sọ pé òfin wa jẹ ń bẹ̀ àwọn olóòmà sọ pé àwọn fẹ́ jẹ àwọn tálákà àwọn aláìní ni eléyìí tó ń pa lóńdó state ń sìn ìgbà míì à ń pa ẹran 20 lédè ìgbà míì à ń pa 30 àwọn èrò àdúgbò ló máa gbé àtàrúgbó àtòmídán àtàwọn ayé wọn jẹ tẹ́lẹ̀ mú go against kìíní yẹn ṣùgbọ́n ìgbà tí mo ẹsẹ̀ wá súnmọ́ tí mo wá wo bó ṣe ń ṣe èmi rò pé tó bá ti pa ẹran yẹn ìṣe ló máa lọ rí mọ́ ilẹ̀ pé wọ́n kàn waste rubbish pé kí ni mí ni ẹ̀ so mi mọ̀ wípé wọ́n máa pín fún àwọn ènìyàn bẹ́ẹ̀ ṣe wá pín fún àwọn ènìyàn yẹn ẹbọ yìí ti gbà torí ẹlòmíì ó wà ní Nàìjíríà yìí December nìkan ló máa ń jẹ díẹ̀ December ló máa ṣe kíni ló máa ń jẹ díẹ̀ tẹ́ bá ti rẹ́ díẹ̀ báyìí kí ọ wọ́n fẹ́ sọ dún now ẹni tó jẹ́ wípé ó wà nínú ilé òun àtọmọ 5 kò sí nǹkan tó fẹ́ jẹ wọn á ní ìyá alágbájá ẹ wá gbẹ́dìí yìí tó bá fẹ́ wá ba ayé ẹ̀jẹ̀ tẹ́ pátápátá ó wá fi 2,000 lé pé kó fi ra ata báwo ló máa ṣe ṣàdúrà fún ẹ tó. so ìdí nìyẹn tí ẹbọ àti ètùtù Yorùbá fi ń wà active ó máa ń wà active gan fún ìwọ tó bá nígbàgbọ́ nínú ẹ̀ bọ̀ tó bá ti rúbọ yẹn nígbà tí àwọn tó ń fi ọkàn súre fún ẹ bá ti ń súre fún ẹ o gbọ́dọ̀ ṣe àwọn ìgbésẹ̀ tó wà ní o gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ gbé kí ni àwọn ìgbésẹ̀ tá a kà fún ilé kan má ṣe lénìí ní ènìyàn tó bá mọ̀ pé o fẹ́ kó rógun ìdádúró ìwọ̀gun má dènà ẹlòmíì bí gbogbo àgbáyé ṣe àdúrà fún ẹ tí wọ́n lọ ń tàkò ènìyàn àdúrà ẹ lè gbà bó ẹ gbàdúrà rárá bó ẹ ṣe anything bí tí o bá sọ pé kí tọmọ lọ́mọ má da kò sẹ́ni tó lè disturb tiẹ̀ náà ṣé ìbílẹ̀ ó sọ pé kó lọ bá tèèyàn jẹ́ ẹ má fi ẹ̀sìn ìbílẹ̀ yín ṣeré o àwọn tó bá ti ń go against ẹ̀sìn ìbílẹ̀ wọ́n ń sọ torí wọ́n mọ̀ wípé ẹ̀sìn yẹn tí àwọn èèyàn bá ti rí àṣírí tó wà ń bẹ̀ wọ́n lè má lọ ṣọ́ọ̀ṣì mọ́ tí àwọn èèyàn bá rí agbára tó wà níbẹ̀ eléyìí tó pọ̀ jù nínú àwọn pásítọ̀ yín àwọn àfáà yín tó bá fẹ́ lọ tọ́jú bọlé wọ́n lè kú onílù yìí kó lọ sí Ondo State ibi tí ẹ̀rọ ti rí wọn. tí stroke bá mú pásítọ̀ níbo ló máa lọ
sáàmù wọn ló fi wo stroke. ẹ má tanra yín. so yẹ kí pásítọ̀ lọ sílé babaláwo. so yẹ kí pásítọ̀ kó ní stroke kó máa lọ sílé babaláwo. ìgbà tá a dẹ̀ wá mọ̀ wípé nǹkan tí a ṣe yìí pé kíní yìí ń ṣiṣẹ́ fún wa kí ló dá fẹ́ fẹnu bàjẹ́. bí mo ṣe wà nísìnyí ọlọ́mọ ẹ̀ kárí síìkì ṣé ní bá fẹ́ lọ sílé babaláwo sọ ma pẹ́ gbẹ̀gbẹ́. ẹ̀yin gbogbo àgbáyé mo ti lọ sílé babaláwo mo fẹ́ lọ túwìtì ara mi o sáàmù ògbélé yìí o kòránù lẹ gbé. ìránṣẹ́ kan òdì kan lọ́wọ́ gbogbo yín pátá whether you like it or not ẹ gbọ́dọ̀ gbà fún ìṣẹ̀sìn. ẹ bá fẹ́ lọ sí kìrìsìtẹ́nì ẹ lọ, ẹ bá fẹ́ lọ sí mọ́sálásí yín ẹ lọ, ṣùgbọ́n tí àkókò ti ṣẹ̀ṣẹ̀ bá ti délẹ̀ ẹ má máa sọ wípé èmi onígbàgbọ́ báwo ló ṣe máa rí mi nílé babaláwo. That is stupidity. Why tí wọ́n onígbàgbọ́ tó ní stroke ṣe lọ sílé babaláwo? tó yẹ kó lọ sílé babaláwo sì ni ó yẹ kó jókòó ti bíbélì ni. àwọn babaláwo yẹn níbo ló ti rí ìmọ̀ tó fi wo stroke yẹn? ṣé kí n ṣe lànà ìbílẹ̀ ni? ìwọ tó bá ní ẹni tó ní stroke, mo ti ní àwọn kan tó máa ń treat stroke. wọ́n máa ń pe ìlú kan ní ọ̀mì, kí ni mo gbé? after ìrìlẹ̀ nínú yẹn wà, iṣẹ́ tó máa ń ṣe nínú yẹn nìyẹn. bí stroke ẹ pé 20 years wọ́n máa wọ̀ wọn kì í ṣe sàkárà bò hàràhàrà híìlì o, kì í ṣe híìlì o. gradually processing ni. ó lè jẹ́ oṣù mẹ́fà ló wọn fi wà ń bẹ̀, ó lè jẹ́ ọdún kan bọ̀ wá rìn. wọ́n máa fún ẹ léwé yẹn, iṣẹ́ tó ń ṣe nílùú yẹn nìyẹn. mo dídì lọ bá rìsáàsì ìlú yẹn ni. wọ́n pe ìlú yẹn ní ọ̀mì after ìrìn ìkó tó ń bèsì lé lórí nìyẹn tó ń ṣe. so now kí irú ènìyàn tó pèrè àní pásítọ̀ àbí àkùrán ìmáàmù àbí àfáà kó wá ní irú pọ́blẹ́mù yẹn kó wá sọ wípé ó yá babaláwo kan wà ní ọ̀mì o tó sọ pé òun ò lè lọ wípé Jésù máa gbà òun. èsì Jésù máa lọ pé káyà pa ẹ́ dànù wípé nígbà tí mo fẹ́ wo afọ́jú kọ́ ò sí bẹ̀ ni. sáyé bá mi kà á ṣé o gbé bíbélì wá? kàdé ti sábà mi lọ sí bíbélì. ìgbà tí Jésù fẹ́ wo afọ́jú John 9 báwo ló ṣe wò sàn? iṣẹ́ ta ló ṣe? tó gbé bíbélì wá. ìyá Ábígẹ́lì gbé bíbélì mi fún mi. gbé bíbélì jáde. o lè sáré gbọ́gbọ́ ẹni. àbọ̀ ọmọ bíbélì kà ní. o fẹ́ dálóòdù bíbélì. wà á dálóòdù bíbélì, wà á dálóòdù Quran, wà á dálóòdù odù Ifá. so eléyìí tó bá yí wá o gbọ́dọ̀ mọ̀ gbogbo ẹ̀. John chapter 9. ó mà ṣe o. ó rí bíbélì ní wúmà yìí. olele. John chapter 9. ta ló lè ka bíbélì fún yín? ok ó dàbí òun náà máa ka bíbélì bú ẹ̀ kan. sáré. John chapter 9. bí ó sì ti kọjá lọ. bó ṣe kọjá lọ. ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti. Jésù lélẹ́yìí o. ó rí ọkùnrin kan tó fọ́jú láti ìgbà ìbí ẹ̀ wá. ká. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí ní èrè. pé kí ni? wípé olùkọ́ni. ta ni dẹ́ṣẹ̀? ta ló dẹ́ṣẹ̀? ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀? sí ọkùnrin yìí ni tàbí àwọn òbí ẹ̀? tí a fi bí ní afọ́jú. Jésù dáhùn pé kí ni? kì í ṣe nítorí ọkùnrin yìí dẹ́ṣẹ̀ tàbí àwọn òbí rẹ̀ ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀. sáré. èmi kò lè ṣe àìmáṣe iṣẹ́ ẹni tí ó rán mi. sáré. nígbà tí iṣẹ́ ọ̀sán. nígbà tí ìṣe ọ̀sán. òòrùn bọ̀ wá. ká. nígbà tí ẹnìkan kì yóò lè ṣe iṣẹ́. sáré. níwọ̀n ìgbà tí mo wà ní ààyè. níwọ̀n ìgbà tí mo wà ní ayé. ní èmi ni ìmọ́lẹ̀ ayé. nígbà tí ó ti wí bẹ́ẹ̀ tán. ó tutọ́ sílẹ̀. ó sì fi itọ́ náà ṣe amọ̀. dúró. iṣẹ́ tó ṣe yẹn iṣẹ́ babaláwo ni àbí iṣẹ́ pásítọ̀? ó fi po ilẹ̀, ó tutọ́ ilẹ̀, ó fi po ilẹ̀, ó wá fi lẹ ojú afọ́jú
lẹ́yìn tó wá fi ilẹ̀ tán kí ló ní kó lọ ṣe. ó sì fi amọ̀ náà pa ojú afọ́jú náà. ó sì wí fún pé lọ wẹ̀ nínú adágún Sínámù. ìtumọ̀ èyí tí jẹ́ rán lọ nítorí náà ó gba ọ̀nà rẹ̀ lọ ó wẹ̀ ó sì dé ó sì ríran. ó tó ilé ní Jésù gbàdúrà fún ó níbi tí àdúrà dé ṣe kíni tó ti ṣiṣẹ́ ó níbi tí ewé àtẹ̀gbọ́n máa ṣe kíni tó máa ti ṣiṣẹ́ ó níbi tí ọ̀fọ̀ tó máa ti ṣiṣẹ́ ó níbi tí ògèdè tó máa ti ṣiṣẹ́ ó níbi tí ìgbàdí tó máa ti ṣiṣẹ́ ó níbi tí ìbàǹtẹ́ tó máa ti ṣiṣẹ́ olúkálùkù ló ní ọ́fíìsì títí ẹ̀ ibi tó yẹ kó ti lo ìgbàdí wọ́n lọ ń lo àdúrà wàá lùgbàdí ayé. gbogbo àwọn nǹkan tí a ní nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ló ṣe kíni ló wúlò but ọjọ́ tí ó máa wúlò la ò ṣe kíni la ò mọ̀. ó ní oògùn kan tí mo ń wá kiri báyìí oògùn ọ̀fẹ́ ni oògùn kí ni mo pè kò sóye tí mi lè fi ṣe bọ́ mo bìlí pé kò sí torí mo ti wá lọ káàkiri torí oògùn ọ̀fẹ́ yẹn ìdí tí mo fi nídìí ẹ̀rí gbọ́ mi kì í ṣe pé báwọn fẹ́ fi jalè ìgbà fẹ́ fi ṣe kíni kan mo wà nílé o gbọ́ kókókókó open the door. ìrèlè yá. wọ́n ti gbára ẹ sílẹ̀ àbí o ti gbára ẹ sílẹ̀ ṣé torí pé o gbára ẹ sílẹ̀ yọ lọ́wọ́ wá bínú sí ẹ. rárá o. torí mi ò mọ mentality tẹ gbé sórí ẹ̀yin ènìyàn burúkú wọ̀nyí I don't understand. iṣẹ́ tó ń ṣe fún ẹ tó fi gbára ẹ sílẹ̀ sọ́dọ̀ àwọn tó tiẹ̀ bínú sí ẹ. okay mo wà nínú ilé lóru ó gbọ́ kókókókókókó wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn sí ara ẹgbẹ́ giri wọ́n kàn yọjú lójú wíńdò ó kàn sọ wípé eléyìí tí a wí fún ọgbọ́n ló ṣe kíni ló ń gbọ́ eléyìí tí a wí fún ọgbà ló ṣe kíni ló ń gbà ó yá ẹ̀yin tẹ́gbẹ́ bọ̀ dání yẹn ó yá ẹ máa wò bí lábọ̀nbọ̀n. àdékẹ́ ló máa gbálẹ̀ ok ìgbà tó bá ṣe yẹn sọ́nà wa bínú sí ẹ̀ torí pé o ṣe sáàmù wọn ló lè kà tó lè fi ṣe irú ẹ̀ sáàmù kí ni bóyá kó sáré kàfé mi ànukòrò àwọn olófẹ́ kà tó fẹ́ fi ṣe yẹn ilẹ̀ Yorùbá yìí ló wà ṣùgbọ́n ilẹ̀ Yorùbá tó wá wà yẹn àwọn ọmọ wa adìsẹ́ kí ni adìsọ gbogbo ẹ̀ nù ó ní àwọn òyìnbó kó lọ́dún lọ fi ń ṣe oríṣiríṣi mọ́tò yìí tó bá dé díẹ̀ báyìí wàá ṣe kí ni wàá tẹ́ kọ́kọ́rọ́ bọ̀ ó yá dáhùn ó máa dá ẹ lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ oògùn kan tún jù ẹ lọ òkè ó yá ní Ondo State ó ń lọ nìyẹn kí làwa ní gbogbo kíní kẹ ọwọ́ àwọn bàbá wa náà ti wá ṣe kí ni náà ti wá gba gbogbo ẹ lọ wọ́n wá ń pè ní technology kí ni mo pè é technology kí ló jẹ́ technology ló bá béèrè pé kí lè túmọ̀ technology nílẹ̀ Yorùbá ìtumọ̀ ẹ̀ ní ìmọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ kí ni ìmọ̀ tó jinlẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ ní technology àwọn kan pè ní ìmọ̀ sáyẹ́ǹsì kí lè túmọ̀ sáyẹ́ǹsì ní Yorùbá ìmọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ tó jinlẹ̀ níbo ló ti rí ìmọ̀ yẹn. mo bẹ̀ yín ní gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ mi nínú ilé ní òkè ń ṣe àmúlùmálà ìbílẹ̀ ìdí tí mo fi dá ìjọba olúwa sílẹ̀ mo ti sọ fún yín bí àwọn ọmọ ìjọ mi ṣe wà nísìnyí a lè máa gbàdúrà ní ṣọ́ọ̀ṣì kí wọ́n gbé ìran wá wọ́n gbé fòkásìtì wá torí èmi ò kì í rìn àbọ̀ mo máa fòkásìtì tí àwọn holy center bá mi sọ̀rọ̀ holy center bá mi sọ̀rọ̀ ní stage kan nígbà tó bá mi sọ̀rọ̀ ó wá nídìí wípé kí ẹni kó lọ sí kíni kó lọ sí ètùtù wọ́n á sọ fún yín pé kó lọ ra kándù 7 wá torí pé ọ̀nà ibi tí mo fẹ́ fi sí ẹ̀ mo believe pé mo fẹ́ lọ bọ òrìṣà mo wá ní kó lọ ra kándù 7 ká lọ sí ìwẹ̀ odò fún ó wá ṣe kíní yẹn tán at the end of the day ìṣẹ̀lẹ̀ wá ṣe kíní ó wá ṣẹlẹ̀ sẹ́ni ẹ̀ ta ló pa nìyẹn ta ló pa torí pé ó mọ ojú ọ̀nà ṣùgbọ́n torí tí nǹkan tó ti kọ sínú bíbélì yẹn kò fẹ́ kọjá ìlànà yẹn ènìyàn kẹ̀ ló dẹ̀ kọ́ kíní tó gbélé lọ́wọ́
ìṣẹ̀ṣẹ̀ ju bíbélì lọ, ìṣẹ̀ṣẹ̀ ju Kùránì lọ. Mo máa ń béèrè question kan lọ́wọ́ àwọn ènìyàn yín pásítọ̀ tẹ́ wà níbi ẹ máa ń gbọ́. Ní ìṣẹ̀ṣẹ̀ tí ẹ sọ pé kò da yìí àti bíbélì ta ló kọ́kọ́ dé. Ok, àwọn tí ò tí ì wá sí láyé nígbà tí wọ́n kọ bíbélì báwo làwọn yẹn ṣe ń live torí ayé àwọn yẹn gan tún dájú tiwa lọ. Àwọn yẹn nígbà yẹn according to your Bible wọ́n lò 300 years. Àbí àwa tá ń ka bíbélì yìí ṣe la lò 30, 40, 60, 70, 80 tá ń kú gbìgbìgbìgbì. Àwọn yẹn àwọn oníṣẹ̀ṣe yẹn kí làwọn lò 300 ẹ̀wú àti boni. Àwọn míì lò 400 Mẹ̀túsẹ́là ọdún mélòó ló lò 900 kíní kan 900 bóyá 69 I don't understand. So kí làwọn yẹn lò nígbà yẹn torí ìgbà yẹn Bible ò tí ì sí, Quran ò tí ì sí. Kí làwọn fẹ́ fàyọ látàárọ̀? A ò ní kìrìsìtẹ́nì ò dáa, a ò ní mùsùlùmí ò sí kíni. Tọ̀dọ̀ yín yẹn ẹ má ṣe kíni ẹ má fi ṣe rí. Tó bá tó tálẹ̀ mọ̀ pé ká lọ gbàdúrà ká lọ ṣẹ̀sìn ẹ lọ sí ṣọ́ọ̀ṣì. Ṣùgbọ́n tó bá ti ní ìṣòro tó bá sọ fún ọ wípé lọ sí ètùtù lọ rúbọ máa lọ sọ́dọ̀ bàbá máa lọ sí Omoluwabi ọlọ́dáfá fún ẹ wọ́n ṣe ètùtù fún ẹ. Tí o bá dẹ̀ nígbàgbọ́ nínú Omoluwabi wá babaláwo tó wà ní àdúgbò ẹ kó lọ bá. Pé ìkàn tó máa ń ṣe mí kí ni mo lè ṣe sí bá mi béèrè lọ́wọ́ Ifá. Because tí wọn ò bá kọ nǹkan tó ń kọ ẹ sínú bíbélì gbogbo ẹ̀yìn yìí báyìí kí lè wọ́n máa ṣe. Tí wọn bá kọ sí bíbélì pé ìwọ kò gbọdọ̀ bọ̀rìṣà, ìwọ kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú mi, ìwọ kò gbọdọ̀ forí balẹ̀ fún Ọlọ́run mìíràn, kí ni gbogbo yìí máa ṣe. Ọmọ abọ́yè yìí Ọ̀ṣun èso san mí irúfẹ́ àwa ẹni sìn èso gbè mí àbí kí ni orúkọ wa náà. Èso lànà ni wá torí pé ẹ̀sìn dé wọ́n sọ di adélànà. Èmi ń pera ẹ̀ ní Jésù ń lànà. Ṣé Jésù ló lànà fún ẹ? Jésù òun ló lànà fáwa. Ìkọ́ táwa gbójúmọ̀ nìyẹn. Nígbà tí Jésù wá dé ó wá gbé bàbá ẹ̀ wá ṣe kíni ó kọ̀ tiẹ̀. Ẹni tí ó mọ̀ ẹ́ rí wá sọ pé ó ṣe kíni ó lànà fún ẹ. Jésù má bínú àtijọ́ sọ̀rọ̀ lójú àlálẹ̀ kan. Bọ̀tẹ́ tẹ́ bá làlà fún ní kẹ́ ṣe kíni ní kẹ́ làlà fún. Àwọn bàbá wa kí ló ń pera wọn èṣù ń ṣe kíni èṣù lànà wá ìta ṣe yí padà. Kí ló fàdá fi yí padà? Kí ló fàdá fi yí padà? Torí tí nǹkan tí ẹ kà ní. Tí bá fẹ́ kọ ìtàn nípa ìṣẹ̀, tí bá dẹ̀ fẹ́ kí ògo ìṣẹ̀ kó tàn, a gbọ́dọ̀ bà àwọn ọba ńláńlá bí Ẹ̀pẹ́, àwọn ọba ńláńlá yẹn a gbọ́dọ̀ ṣe kíni, a gbọ́dọ̀ wá nǹkan tá a máa fi rọ́ọ̀nù wọn dáhùn, tí a máa fi wá gbé ìṣẹ̀ sókè wọn bí Bíbélì ṣe rí nìyẹn, bí Kùránì ṣe rí nìyẹn. O gbọ́dọ̀ lè kọ story against àwọn tó wà lẹ́bàárọ́mẹ̀ tó gọ ẹjú títí ẹ lọ yẹn láti fi káńsù orúkọ wọn láti fi já wọn wá sílẹ̀ kí wọ́n lè ṣe kíni wọ́n lè gùn bí kíni ṣe rí nìyẹn. Gbogbo àgbáyé yìí abẹ tó bá pẹ́ purọ́ nìkan gbogbo alámọ̀ wípé agbára tó wà nínú ìṣẹ̀ṣe kò sí lẹ́nu wuyẹ̀. Abẹ tó bá fẹ́ purọ́ tó bá fẹ́ purọ́ nìkan tó bá dẹ̀ ṣúọ̀ fún yín ẹ̀yin tẹ́ ń wò mí tó bá ṣúọ̀ fún yín ẹgbẹ́ pásọ̀ yín tó lágbára jù lágbàáyé ẹgbẹ́ síta kẹgbẹ́ àfáà yín tó lè kírun jù tó lè yan kíni nọ́fìlà ẹgbẹ́ jáde kémi lọ wá babaláwo ẹ̀ ọ̀kan jáde wá fún yín káwá pèsè fún wọn. Ṣèbí ìwọ owó sọ pé aláàánú ọ̀ ń sè oníbẹ̀rẹ̀ ni ó lè dá ẹ lójú ó lè pé kó dá ẹ lóhùn kò ní dójú tì ẹ oníbẹ̀rẹ̀ ni ó yá kí ló lè fà láàyè sí ìwọ sọ pé Jésù òun ni olùgbàlà ara wo ló ṣèbí Jésù ọ̀kì tiẹ̀ lójú ṣèbó ṣẹlẹ̀ ní Bíbélì rí ní Èlíjà àtàwọn wòlíì Báálì. Èlíjà sọ pé Ọlọ́run alààyè lòun sì àwọn wòlíì Báálì sọ pé àwọn ni ìránṣẹ́ Ọlọ́run. Òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ gbé màlúù kan wá anybody tó bá ti pe iná tó bá ti dáhùn òun ló ń sin Ọlọ́run alààyè. Ìgbà táwọn wòlíì Báálì máa jáde ṣé Ọlọ́run pè wọ́n máa ń mà ṣe illustration yẹn wòlíì Báálì that means pé wòlíì àwọn abọ̀rìṣà wọ́n wá gbé ògùn yẹn fún Èlíjà wípé ó pe Ọlọ́run direct to confuse your brain. Now kí àwọn wòlíì sí kó wá bọ́ ìta kí àfáà kó ṣe kíni kó bọ́ ìta kí babaláwo kó bọ́ ìta káwá dán wọn wò
káwá pa màálù ilẹ̀ kí wọ́n wá pe ná ara máa dà olúpẹpẹ dáwó so ókè ká má tiẹ̀ pa màálù èwo ló lè fi agbára ẹ̀ ṣe kí wọ́n fúnra ẹ̀ sus àbí bóyá agbára ti tèmi kọ́ o mo lè fi pé òjò ní o how many minutes lọ́lọ́wọ́ yẹn máa dá ẹ lóhùn ó ní ìṣẹ́jú márùn-ún bíi tadífálà tó bá lọ da omi sílẹ̀ níta tó sọ pé òjò rọ̀ níjẹta wéè sí lórí láìpù yẹn. ṣé òjò ló lè pè ókè èmi ò lè pòjò èmi lè sọ fún ewé oko pé kó ṣe kí ni kó rọ àdẹ̀mú ẹ lọ sí di igi. how many minutes lọ́lọ́wọ́ yẹn máa dá ẹ lóhùn ókè babaláwo kí ló wọ́n lè ṣe ókè èmi lè pe àìrá kó sán pààyàn kan níbí. kẹwàá wẹ tó máa padà sáwọlé nínú àwọn mẹ́ta so táwọn mẹ́ta bá wá jáde tí a ò bá ti rí ẹni tó lè dára kankan gbogbo àwọn mẹ́ta yẹn àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe kó ló lọ sí kíni kó lọ jókòó sínú ilé ẹ̀kọ́ anybody má dẹ̀ bógun anybody mọ́. gbogbo àyè pátá wọ́n máa ń pe kíní kan ní ìgbàgbọ́ àbí ìgbàgbọ́ is a scam kí ni wọ́n pe wàá bèrè pé lọ́nà o. Gba. Bàjẹ́ tẹ. Mo fẹ́ fún ẹ ní ọ̀nà yìí. Ṣé o nígbàgbọ́? Bẹ́ẹ̀ni sà. Nǹkan ó ṣẹlẹ̀ ni wípé wọ́n máa sìn mí. But ìwé tó wà lọ́wọ́ ẹ̀ yìí tó bá ti nígbàgbọ́ tó bá ti ń sìn mí lọ ìwé tó wà lọ́wọ́ ẹ̀ wá máa kà tó bá ti wá ka ìwé yìí ìjọ tí o bá ti kà títí tó bá ti lè mọ àṣírí mi ìjọ ẹ̀ máa ṣe wá dá ẹ lọ́lá. ọdún mélòó wọn kà dùn. ọba gbére ní gbọ́ wí. ìgbàgbọ́ ẹ ò lè wọ́ọ̀kì mo ṣe òfin yẹn torí pé kò lè máa ṣe kí ni kí lè máa lò ẹ ní kò sí nǹkan tó ń jẹ́ gbàgbọ́. Jésù ṣe èlò àbí. tó bá nígbàgbọ́ tó wóró mustadi wàá pàṣẹ fún òkè lákòókò ṣe kí ni gbẹ́sẹ̀ ìlú yìí sídìí. kí mo ní ìgbàgbọ́ kí ni mo need action. kí ni mo need action. tí òkè ńlá lẹ́lẹ́ sí di yọ akẹ́tì òkè ńlá yọ dọ́màtì yọ búdòsà tí àbí kí náà pé ṣé búdòsà ẹ yọ búdòsà tí òkè ńlá sí di dànù. You don't need to have faith. tó bá ní faith wàá ra fáànù tó bá ní faith tó bá nígbàgbọ́ fọ́ọ̀nì máa yí ó yá yí mo nígbàgbọ́ pé o lè yí mo ní kó yí sẹ́ fọ́ọ̀nì jọ yí ibẹ̀ lè bí máa lù ẹ́ pamọ́ tẹ fọ́ọ̀nì kó yí ó yí nìyẹn action ló need nothing like ìgbàgbọ́ you need to go you need kíni yìí kí náà fi ṣe lọ́ra kí wọ́n náà ṣe kíni kò ṣe mo fẹ́ ra mọ́tò lọ ṣiṣẹ́ kí wọ́n náà lọ ṣe kíni kó wá mọ́tò kó ra kò ń ṣe pé ìgbàgbọ́ that word ìgbàgbọ́ yẹn ni mo kò tó ẹ̀rí síbẹ̀ wọ́n wá nígbà tí wọ́n wá interpret ìgbàgbọ́ wọ́n ní ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí ó ń retí ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí ìjẹ́rìísí ohun tí a kò rí ìgbà tí wọ́n wá lọ jẹ́rìísí ohun tí o ò rí kì í ṣe scam nìyẹn bíbélì sọ fún ẹ wípé ẹ máa wádìí ohun gbogbo kẹ́lẹ̀ mọ́lẹ̀ ní ṣe wọ́n lè ní kó máa jẹ́rìí sí nǹkan tí ò rí àwọn apọ̀dà wa béèrè wípé ọba Solomoni ṣé wọ́n rí Ọlọ́run tó fi gbàgbọ́ nínú ẹ̀ mo rí. àá bèrè pé báwo ṣe rí God bless you kò possible inú ilé yìí kí wọ́n kọ́ kó máa sí kó máa tì kó máa sẹ́yìn tó gbé àbí ilẹ̀ máa mọ́ lásìkò tó yẹ kí ilẹ̀ mọ́ àbí alẹ́ máa lẹ́ àkókò tó yẹ ká lẹ́lẹ́ ta ló operate ẹ̀ ẹnìkan ló wà á ṣàyẹ̀ ẹ̀
ibi tí mo ti dictate Ọlọ́run yẹn a ò rí but a rí ipa ẹni tó bá fẹ́ sọ fún ẹ pé kó o nígbàgbọ́ nínú ìkan tí bá sọ fún ẹ wípé má worry, I will take care of you. Number 1 action mo gbọ́dọ̀ ní kọ́kọ́ flash yẹn náà kó lè mọ̀ pé ẹni lè ṣe kí ni ó lè take care mo bá ẹ o ò nílé o ò ní mọ́tò o ò lóúnjẹ tó ń jẹ mo ní màá ràn ẹ́ lọ́wọ́ mo dẹ̀ ń lọ mi ìdẹ̀fọ́ ẹni kọ́bọ̀ wo dẹ̀ wá lọ jókòó pé mo ń bọ̀ kí ló máa lù ẹ́ pa ebi but bí mo ṣe dé yẹn wẹ́ẹ́ kò tí ì ṣe ẹni tí lọ́wọ́ mi gba 100,000 mo ti rí ipa o ti rí kíni ipa yẹn làwa rí lára Ọlọ́run ta fi ṣe kíni ta fi gbàgbọ́ pé nìkan wà tó ṣe kíni tó jẹ́ Ọlọ́run. Now atẹ́gùn tó fẹ́ lu èyí ta ló operate à ń rí ipa ṣùgbọ́n mi ò rí ipa. ó sọ fún mi pé kí n gbàgbọ́ ó fún mi lówó oúnjẹ àárọ̀ ó fún mi lówó ọ̀sán ó fún mi ní kalẹ́ wo ní kí n máa gbàgbọ́ pé ayọ̀ ṣe kíni ayọ̀ ń bọ̀ kí ni mo fẹ́ ṣe tí ayọ̀ yẹn máa fi dé mo gbọ́dọ̀ jẹ́ kí kọ́kọ́ mọ̀ mo gbọ́dọ̀ kọ́kọ́ mọ ayọ̀ yẹn ayọ̀ tó ń bọ̀ yẹn mo gbọ́dọ̀ kọ́kọ́ ní feelings ayọ̀ yẹn. wọ́n ní ẹni tó bá máa dá sọ́tà fún èèyàn ẹni bá fẹ́ dá sọ fún ẹ gbọ́dọ̀ kọ́ fún ẹ lásọ̀ kan náà kó o máa kọ́kọ́ máa ṣe kí ni o máa manage ẹ̀. mo jọ ọmọ bẹ̀yìn ni mo fẹ́ kẹ́ ronú jinlẹ̀ dáadáa. àìjẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọ yẹn ká kú sóko ẹrú ẹlòmíì nísìnyí orí wùmọ̀ta kówó fúnlẹ̀ kan yìí ó lè jẹ́ last money ẹ̀ ló fẹ́ mú 1,000 sílẹ̀ ìgbàgbọ́ ló nìyẹn o onígbàgbọ́ nìyẹn wà bí ó lè jẹ́ last money owó ọwọ́ ẹ̀ ló fẹ́ kó sílẹ̀ ní ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀kan àbí kò yẹ àníkẹ́ jáde pẹ̀lú 1,000 naira 1,000 ló wà lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ sí kíni kò dẹ̀ jáde bàbá ọmọ wọlé bàbá lọ́mọ lọ́nu mọ́lẹ̀ ẹnu ní wa ní onígbàgbọ́ ìgbàgbọ́ dáadáa ló níyìn tí ọ̀rọ̀ mi yé yín ju tó bá fẹ́ fún èèyàn ní nǹkan ìwé pé tó bá fún ẹnìyẹn wípé kò ní pa ẹ́ ní òṣèré mi so ọ̀rọ̀ tí mò ń sọ ẹ má gbàgbé bóyá mo lè béèrè bó bá dọ̀la bóyá mo lè béèrè bó bá dọ̀la. tó bá di lọ́la a máa bẹ̀rẹ̀ sọjí ọjọ́ méje àbí ní ṣọ́ọ̀ṣì àbí abẹ́túlọ̀ pé Jésù. Iye kò tíjọ ìsọjí yẹn wà fún ìsọjí àwọn ọmọ wo. Ọmọ ológo. Ìsọjí àwọn ọmọ ológo. Kí ni mo ní kẹ́ mú wá? Table water. Omi. Ìsọjí àwọn ọmọ. Ṣé ẹ rí omi tó fẹ́ mú wá yẹn? Bó ṣe operate lélẹ̀. Ṣé mo rí pé omi yẹn tí o bá ti mú wá omi tó fẹ́ mú wá yẹn ṣe ló dàbí memory. Kí ni mo pè é? Memory card. Tá bá ti wá ń gbàdúrà lọ́la màá wá ní kó ṣe kí ni kó sí àbí tó bá ti wá sí màá ní kó sọ ọ̀pọ̀ tó fẹ́ kó ṣe kí ni kó sọ sínú ẹ̀. Nǹkan tó sọ sínú ẹ̀ yẹn wò ó rèkọ̀dù ẹ̀ sínú omi. Wàá máa rántí pé mo sọ kan báyìí mo sọ kan báyìí mo sọ kan báyìí. Now kí ni báwo ni nǹkan tó sọ sí ẹ̀ máa ṣe wá sí ìmúṣẹ. Àdúrà ló máa mú jẹ́ kó wá sí ìmúṣẹ àbí ká ṣe tutù ká ṣe bọ ló máa jẹ́ kó wá sí ìmúṣẹ àbí. Nǹkan tó máa jẹ́ kó wá sí ìmúṣẹ ni wípé nígbà tí mo lọ sí ìsọjí níjẹta mo dẹ̀ gbàdúrà yìí pé mo fẹ́ ra mọ́tò lọ́dún yìí mo dẹ̀ ń gbé olóṣó tẹ́lẹ̀ mi ò ṣe kíni mi ò gbólóṣó mọ́. Mo dẹ̀ sọ nínú ìsọjí yẹn o wípé ọdún èmi náà fẹ́ ra lẹ̀ o mo máa ń ta tẹ́tẹ́ tẹ́lẹ̀ láti lọ bí o ṣe kíni mi ò ta tẹ́tẹ́ mọ́. Nǹkan tó sọ sómi ẹ máa wá sí ìmúṣẹ kàwé kò ní wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n lẹ́yìn tí o gbàdúrà tán mo ní kẹ́ gbé omi wá mo gbọ́ tó sílẹ̀ mo ní àṣẹ ti ṣe kíni àṣẹ ti fún mo wá délé tẹ́tẹ́ òfò tó ń ta tẹ́lẹ̀ tó wá lọ dọ́bù ẹ̀ olóṣó tó ń gbé kiri tẹ́lẹ̀ per night 50,000 ní 30,000 la máa ń sí ni mo máa ṣe fún àwọn ladies per night yẹn mo wá ṣe fún èèyàn 10 láàrin oṣù èló nìyẹn èló ni tó bá tún gbé kọ́ọ̀dù gangan tó bá kọ́ọ̀dù dànù 50,000 fún èèyàn 10 wọgbó lóṣó 50,000 léèyàn 10 lóṣù èló ni 500k ṣé kò ra rẹ̀ nílùú yìí
bá sọ fún mi ní nẹ́sì àwípé àdúrà wọn ò gbà àdúrà ẹ gbà òun ló fẹ́ ya olórí burúkú. Your prayer is in your hand. If your prayer answered, is in your what? Hand. If your prayer does not answer, is your what? Hand. Jẹ́ kan yé létí pọ̀ wọ́n mọ́. Báwo ni ẹ dà? Jẹ́ kan yé létí pọ̀ wọ́n mọ́. Àwọn nídìí wọn nínú ìsọjí yẹn ní bọ́kọ̀ wá àdúrà wọn lè gbà. Ẹni tó fẹ́ mú ẹni tó ń gba 10,000 lóṣù tó lọ níyàwó mẹ́ta. Báwo ló fẹ́ lo báwo ló fẹ́ ra mọ́tò? Níbo ló fẹ́ gbà? Ó rè é. Ìyàwó mẹ́ta ló ní mọ́tò wá. So báwo ló fẹ́ ṣe ọ̀nà wo ló fẹ́ gbé gbà? Àbá sọ wípé ayé ń sí ẹ́. Ogun ìdílé yọ lẹ́nu. Kò sí ìwọ fúnra ẹ ní ogun ìdílé ara ẹ. O ò lè bọ́ ìyàwó kan tán. Ìyàwó mẹ́ta. Níbo ló ti ń bọ̀ dráìvà? Ó lóun wà ní Wòpin. Kí ló lọ ṣe? Ó lóun lọ sọ́dọ̀ ìyàwó òun kan. Ìyàwó mélòó ló ní orí mẹ́ta? Kọ́ pẹ̀lú mi là á kọ́ ìjà ìbò. Aramada. Everything is a programming. Wọ́n ní kó gbé kámẹ́rà sílẹ̀. Everything is a programming. It's a programming. So gbogbo nǹkan wà ní ọwọ́ ara. Ọlọ́run bá dúrà fún mi. Ọlọ́run ṣàánú fún mi. Tó o bá ṣàánú fún ara Ọlọ́run ní ṣàánú fún ẹ. Tó bá ṣàánú fún ara Ọlọ́run máa ṣàánú fún ẹ. So rò pé èmi náà mi lè fẹ́ ìyàwó mẹ́fà ni. Àmì ìlú tí mo lè fi fẹ́. Ìwọ́n mọ̀ pé tí bá ṣe lé ní mo máa rẹ́ẹ̀kì. Sẹ́wọ̀n pé àwọn olóṣó táwa ń gbé. Wọ́n ṣe kán lọ ní. Àbí? Bó o ti mú mọ́lẹ̀ bó o ti fún lóyún. Ọmọ fẹ́ ra kí ni? Pampasì. Hello, gàrí ti tán o. Hello, ọbẹ̀ ti tán o. Hello, ráìsì ò sí ilé o. Èló lo ní lọ́wọ́? Obìnrin mẹ́ta. Báwo ló fẹ́ ṣe? How do you want to do it? Nínú ẹ̀jẹ̀ mi ti wọ̀n yìí. Báwo ló fẹ́ ṣe? So gbogbo nǹkan gbogbo àṣeyọrí wa wà ní ọwọ́ ara wa. A ò ní rí dààmú o. Ọ̀rọ̀ Ọlọ́run ó pé ó lè yè. Bọ̀ kí ni ọ̀rọ̀ Ọlọ́run? Ẹni ọ̀rọ̀ tó bá ti ṣe ẹ́ láǹfààní ni ọ̀rọ̀ Ọlọ́run. Kò dẹ̀ sí ọ̀rọ̀ tó wà láyé tí ò kí ń ṣe èèyàn láǹfààní. Ó dìpẹ́ndì títí èèyàn bá fi ṣe kí ni bá fi gbọ́. So bó ṣe rí nìyẹn. Eriwo! 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 Àyàgbó! Ó dàgbà pé wọ́n kọ fún un ní ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀kan yìí tí a ti pè tán. Ẹ̀mí ilẹ̀ wáyé. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. Owó tí mo pé mo ní ṣọ́ọ̀ṣì yẹn dàbá mi kó. 15. Yá ni gẹ́gẹ́. Fẹ́ ń bá mú fóònù tó fẹ́ jí ni. Ọmọ ló fẹ́ mú. Ọmọ mi. Adéṣẹ́wà. Kó lọ rí ìjà. Owó mi tí mo ná fúnra ní sọ́ọ̀sì lẹ́ẹ̀kan. Owó tí mo pín kù ní sọ́ọ̀sì. Owó tí mo kó fún ẹ̀ padà. Kí n tẹ̀lé pẹ̀lú ìyẹn lọ́pọ̀ mi. Kò sí pí ọ̀tá ń tà. Níbo ni pí ọ̀tá wà? Ẹ ra pí ọ̀tá sí. Pí ọ̀tá nù gẹ̀ ó ti tán. Gbọ́dọ̀ rí pí ọ̀tá. Ó ń ṣe bí ṣùṣù. Tí bá dúgbọ́ pó. Ọ̀rọ̀ tí mo sọ yé. Ẹ máa gbàgbé. Bóyá mo lè béèrè bó bá dọ̀la. Bóyá mo lè béèrè bó bá dọ̀la. Bóyá mo lè béèrè bó bá dọ̀la o. Bóyá mo lè béèrè bó
bó bá dọ̀la ọ̀rọ̀ tí mò ń sọ ẹ má gbàgbé bóyá mo lè béèrè bó bá dọ̀la bóyá mo lè béèrè ọmọ yẹn bóyá mo lè béèrè bó bá dọ̀la lálá bóyá mo lè béèrè bó bá dọ̀la. Wàá gbà ṣeun. Ọ̀yà fún mi. Mi ò mọ ọba góò rí. Ọba góò àti dání. Èwo ni sófó? Ọlọ́run mẹ́ta ó kú Celestia. Àti ṣe wà pẹ̀lú ọ̀rẹ́ méjì. Ó jẹ́ wọn fa. Mẹ́ta. Now, ọ̀rọ̀ tí fẹ́ bá yín sọ lé ní òní mo ti bá yín sọ yẹn. Ó dún di ọ̀sẹ̀ tó ṣe kí ni. Má lè tì sọjí láàárọ̀ ọ̀la o. Aago 4 mo ti wà ní ṣọ́ọ̀ṣì. Lásùbà. Àárọ̀ àtàlẹ́ ni. Ṣáwọn tó máa dé. àwọn ló máa dó síbẹ̀. Gbogbo wa máa ní Gbogbo yín ni mo bá wí o. Ẹ má lè tẹ̀sẹ̀ àárọ̀ la. Ẹ ti lọ ra. Gbogbo mẹ́rin yẹn, àwọn ọmọ máa lọ school. Wọ́n sọ̀rọ̀. Àwọn ọmọ máa lọ. aago mẹ́rin. Àgọ́ mẹ́rin tají. Ẹ má lọ dé kó yín lálẹ́ náà. So bó ṣe rí nìyẹn. Àwọn àjẹkẹ́ mú yín ká lọ sí ìlú àti iṣẹ́. Níbo lélẹ̀? Instagram lélẹ̀. Ẹ bá TikTok, Facebook lélẹ̀. bàbá. God bless you.